Hallelujah o, ògo ni fọ́lọ́run lókè ọ̀run, ògo ni fọ́lọ́dùmarè. Adúpẹ́ àyàn Ọlọ́run lógo nítorí pé oore ọ̀fẹ́ kan tó wà láti ríra wa, láti bára wa sọ̀rọ̀ lójú ìwòran yìí ní orí ìkànnì tá a wà yìí. Èyí kì í tá a bá máa rí lú ẹ̀, bóyá Gate of Zion ni, bóyá Golden Choice, èyí kì í tá a bá ń ríra wa ń bẹ̀. Ọpẹ́ ni fún Ọlọ́run nítorí tí ó ṣe ohun tí àánú ẹ̀ dúró láéláé lórí wa. Ọba tó fẹ́ wa púpọ̀ 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 púpọ̀, tó fi àánú gbà wá ní gbogbo ọ̀nà wa. Àánú ló fi ń wá wa rí gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Lónìí a tún dé láti bá wa sọ̀rọ̀. Àwa ọmọ ìjọ Ọlọ́run tá a wà nínú Kristi, àwa tí a jẹ́ ikọ̀ àtìríjú Ọlọ́run, ẹ jẹ́ kójú wa wálẹ̀ láti rí àwọn tó yẹ ká rí o. Ohun tó ń ba èmi nínú jẹ́ jù ní tí n bá ń gbọ́ láàrin ọmọ Ọlọ́run, òun ni àwọn new converts. Jésù ló mẹ́lòmíì wá sínú ìjọ. Ohun tó burú jù ni pé n tí mi nú àwọn tí ó jẹ́ new convert, àwọn kan tó ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́ yìí ń rí, kò dáa rárá. Àwọn kan ó tún máa dìtẹ̀ mọ́ wọn. Ẹni tí Jésù ṣẹ̀ṣẹ̀ jágbà kúrò ní ayé tó fi sáàrin yín, kó náà bẹ̀rẹ̀ sí bẹ̀rẹ̀ ìrìn àjò ìjọba ọ̀run. Gbogbo ìwà yín sí wọn, ìṣe yín sí wọn bíi pé ká dá wọn padà sínú ayé ni. Ẹ ò wàásù ìrere fáwọn èèyàn. Jésù fúnra ẹ̀ ṣiṣẹ́ lórí àwọn ènìyàn, ó mú wọn wá, ẹ tún lé wọn padà sínú ayé. Kí ni ìyàtọ̀ láàrin yín àti Farisí tí ò gbàgbọ́, tí ò jẹ́ kẹ́lòmíì ò gbàgbọ́? Pàápàá àwọn arákùnrin wa, arábìnrin wa tó ti inú ẹ̀sìn mi kejì tán wá darapọ̀ mọ́ wa, àwọn kan ó tún wá gbé ọ̀tẹ̀ dìde sí wọn. Àwọn nǹkan tí wọn ò rí rí, ogun tí wọn gbé tí wọn bí tán ti ń bọ̀, àárín yín tẹ́ ní ìjọ ní lẹ́tùn máa gbé tì wọ́n. Gbogbo yín náà lẹ ní èrè tẹ́ ó gbà o. Tẹ́ pé inú ìjọ lẹwà tẹ́ bẹ̀rẹ̀ sí dìtẹ̀ mọ́ àwọn ẹni tọ́lọ́run lò, àwọn tó jójúlówó tí ì ṣe kákọ̀sí yín. Ẹ̀yin tẹ́ ti gbà, ẹ ti sáìn ìwé ọ̀run àpáàdì, ẹ wá tún bẹ̀rẹ̀ sí dá àwọn ọmọ ọlọ́mọ tá a ti kọ orúkọ wọn sínú ìwé ìyè. Ohun tí ò yé ọ̀pọ̀lọpọ̀ ni pé ìyàtọ̀ wà láàrin ọmọ ìjọ àti ọmọ ìjọba Ọlọ́run. Ọmọ ìjọba Ọlọ́run ni ọmọ ẹ̀yìn Jésù, ṣùgbọ́n ọmọ ìjọ àwọn ló níjọ, àwọn ní control ìjọ. Àwọn ọmọ ìjọ àwọn nílé pásítọ̀ dànù, àwọn ní kọ́ ọgbẹ́ tí ṣe géèsì pásítọ̀, àwọn náà claim pé bàbá àwọn ló níjọ, wọ́n bí àwọn sínú ìjọ ni. Ìwọ wá láti ta ni? Àwọn ọmọ ìjọ nìyẹn. Àwọn tó yẹ pé ẹsẹ̀ mọ́lù ẹran bá lé ni wọ́n. Àwọn tá a gbọ́dọ̀ sọ nǹkan kan nípa wọn ju pé kásá máa wò wọ́n, kán má bàa wọ yín lọ́rùn àpáàdì bíi tiwọn. Àwọn lọ́mọ ìjọ o. Ṣùgbọ́n àwọn ìjọba Ọlọ́run, ohun tí Jésù fẹ́ ni wọ́n fẹ́ o. Ohun tí Jésù ò fẹ́ wọn ò fẹ́. Torí àwọn olórin kan kọ nígbà yẹn, wọ́n ní ohun tí Jésù fẹ́ o, ohun tí Jésù fẹ́ o, àfi bí a bá lè ṣe. A kò lè bá Jésù ìjọba rárá o, rárá o, rárá o, rárá o. Ohun tí Jésù fẹ́ o, àfi bí a bá lè ṣe. A kò lè bá Jésù ìjọba. Ohun tí bàbá ń fẹ́, bọ́mọ kò bá sí lè ṣe láyé, gbogbo wọn kò lè gbádùn. Ohun tí bàbá ń fẹ́, bọ́mọ kò bá sí lè ṣe láyé, gbogbo wọn kò lè ládùn. Àfi bí ọmọ gbọ́ ti bàbá. Ohun tí Jésù fẹ́ o, ohun tí Jésù fẹ́ o, àfi bí a bá lè ṣe, láfi lè bá Jésù ìjọba. Ohun tí Jésù fẹ́ o, ohun tí Jésù fẹ́ o, àfi bí a bá lè ṣe. A kò lè bá Jésù ìjọba. Ohun tí ọkọ ń fẹ́, báyà kò bá sí lè ṣe láyé, gbogbo wọn kò lè ládùn. Ohun tí ọkọ ń fẹ́, báyà kò bá sí lè ṣe láyé, gbogbo wọn kò lè ládùn. Àfi bí aya gbọ́ ti ọkọ.
ohun tí Jésù ń fẹ́ o, ohun tí Jésù ń fẹ́ o, àfi bí a bá lè ṣe láfi lè bá Jésù yìí jọba. Tá ò bá gba ohun tí Jésù fẹ́, kò sí ìjọba ọ̀run. Tíjọba ọ̀run bá sì sínú èrò rẹ, èso ti parí iṣẹ́ lórí rẹ̀ nù o. Ìmọ̀ràn mi fún ẹ̀yin ará wa nínú Olúwa tí ẹ ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́, tẹ́ wà nínú ìjọ tí ogun gbóná janjan, ogun tẹ́ òrírí tó dé torí pé inú ojúlówó lẹwà ló fà á. Aṣojú Sátánì ti wà láàrin ìjọ tó fẹ́ tarí yín padà sínú ayé. Ìyẹn ni ẹ kọ́kọ́ fi sọ́wọ́. Wọ́n wà ńbẹ̀, Sátánì ló rán wọn sọ wọ́n lọ́jọ́ sínú ìjọ láti máa lé àwọn ọkàn padà sínú ayé, tàbí àwọn tó wà nílé kan sọ wọ́n dọmọ ayé tí ò ní dọ́run. Wọ́n wà ńbẹ̀ o, ẹ máa wò wọ́n. Àwọn náà wọṣọ àgùntàn o, wọ́n kọ́ ni lẹ́kọ̀ọ́ ńbẹ̀. Kódà mí ń wàásù, èmi gan wòlíì ní oríran, oríṣiríṣi ló ń ṣe, wọ́n sì mọ́, but ohun tí Èṣù fi wọ́n síbẹ̀ fún ni láti lè ṣì àwọn èèyàn lọ́nà, láti lè darí àwọn èèyàn sọ̀rọ̀ àpáàdì. Kọ́kọ́ nìyẹn. Ẹlẹ́ẹ̀kejì ni pé kó fara dà á. Ó lẹ́ni tí ó bá fẹ́ dé ìjọba Ọlọ́run kò lè ṣàì fara dà. Ẹni tó bá gbé ìgbé ayé ìwà òtítọ́ yóò fara dà inúnibíni. Má dára wọn o. Ohun tó bá ṣe tí ò dáa, má sọ pé tó ló bá wọn ń bẹ̀ kí wọn náà jọ ìwọ̀n rárá. Má darapọ̀ mọ́ wọn. Tó bá ti di pé wọ́n ti ń ṣe kò dáa, tètè sá kúrò bẹ́ẹ̀. Ohun tí wọ́n bá ń ṣe tí ò dáa, má jọ ìwọ̀n o. Má darapọ̀ mọ́ wọn o. Má torí pé bóyá wọ́n pọ̀ jù ẹ́ lọ o. Wọ́n lè pè ẹ́ lónírúurú orúkọ. Rí pé Jésù tó wà nínú ẹ̀ kúrò ńbẹ̀ o. Tí Jésù bá kúrò nínú ẹ̀, ayọ̀ ò lè sí ńbẹ̀ mọ́ o. Má jẹ́ Jésù kúrò nínú rẹ̀. Má jẹ́ kí ẹnikẹ́ni kó wá sọ ọ́ dèrò ọ̀run àpáàdì o. Jésù ti wá ọ rí. Jésù yẹn ni kó máa wò. Báwo pásítọ̀ o? Bí pásítọ̀ wá ṣe dáadáa máa wò. Tó bá ti di pé ó ti ń ṣe nǹkan míì, yàgò fún, máa ṣe ìjọsẹ̀ kó máa lọ lé ẹ̀. Dandan kọ́ ni kó sọ iṣẹ́ láàrin wọn o. Débi tí wọ́n tó ráyè máa dìtẹ̀ mọ́ ọ. Tó bá yẹ pé o mọ̀ pé tó bá sòṣìṣẹ́ o ní lè dúró, kúkú kúrò lóṣìṣẹ́ kó jókòó ẹ jẹ́jẹ́ kó máa bá Ọlọ́run rẹ rìn nínú ìrẹ̀lẹ̀. Ó sì ráàánú gbà. Ohun tó wù mí ni pé kó yí ó yí ọ, torí pé Èṣù kò ní nǹkan rere kankan fẹ́nikẹ́ni. Bó bá wà nínú ìjọ tó ó ti gbàkóso ọ̀pọ̀lọpọ̀ nínú ìjọ, má fara ewé ẹnikẹ́ni. Ó ti gbàgbọ́, ó ti rí mọ́lẹ̀. Mùsùlùmí ni ẹni, abọ̀rìṣà ni ẹni tó fayé fún Jésù. Kódà ẹni tó jẹ́ nominal Christian tó yẹ sí tí ọ̀rọ̀ ìrọ̀ ìrẹsẹ̀ ẹ̀sẹ̀ yé tó ṣẹ̀ gbàgbọ́ ni. Má fi rẹ ewé ẹnikẹ́ni o. Ohun tó jọ àwa yìí ti rí láàrin àwọn ìjọ a lè ṣàlàyé tán. Síbẹ̀ Ọlọ́run tó pè wá mú wa dúró. Ẹni tó gbà bílà tó gbọ́kẹ́. Ìdílé abọ̀rìṣà paraku mo ti wá. À ń lọ chọ́ọ̀chì ńgbà yẹn bí kákan lọ́mọ ṣe ń lọ náà ní, ṣùgbọ́n abọ̀rìṣà yẹn gangan là ń bàbá wa. Nínú ilé òrìṣà mo ti sùn bẹ̀ rí. Nínú ilé àti gbégún rí àti gbogbo ẹ̀rí la bá dé nínú Jésù. Ó yé mi pé ìgbé ayé tí Jésù ní fún mi, tí ó gbé fún mi, ó yàtọ̀ sí ohun tí mo ti ń ṣe tẹ́lẹ̀. Ó yé mi dáadáa. Bóyá nínú ìdílé Mùsùlùmí ló ti wá ń tẹ àbí nínú ilé àwọn abọ̀rìṣà. Ẹbí tèmi náà àbáwọn tó yẹ pé wọ́n ti ń lọ church gbà tó yẹ ọ̀rọ̀ Ọlọ́run yé wọn. Ó ṣẹ̀ṣẹ̀ wá yé ọ. Má fara wé ẹnikẹ́ni. Ó nínú bí ní tó bá máa ṣe, àwọn kọ́ ló gbà ọ́ là o. Má jẹ́ kankan discourage ẹ. Má jẹ́ ẹ̀sẹ̀ olóòbó. Wọ́n bá rojọ́ tán dìtẹ̀ mú àwọn kọ́ ló gbà ọ́ là o. Má torí tiwọn kúrò nínú ìjọ o. Má torí tiwọn kúrò nínú Kristi o. Bá tẹ̀ kúrò nínú ìjọ, má torí tiwọn kúrò nínú Kristi o. Torí Jésù náà ń retí nìyẹn pé kó ṣẹlẹ̀ sí ọ. Wípé ńgbà tó ti lo declare fún Jésù tí Jésù ti gbà ọ́ yìí pé òun fẹ́ wo ibi tó bá já. Ṣùgbọ́n tí o bá dúró kó máa gbàdúrà k'Ọlọ́run kó mú ọ dúró, mo sì gbàdúrà pé Ọlọ́run náà yóò mú ọ dúró. Ìran wọn kò ní dà ọ́ láàmú, ìjì wọn ò ní fẹ́ ọ lọ. Àwọn tó sì ti discourage tán wà nílé tó bá lórí ọ̀fẹ́ àti gbọ́m ẹṣẹ́ ẹ̀kan wọn, ẹlòmíì ò tiẹ̀ lọ chọ́ọ̀chì mọ́ torí onírúurú tó ti rí nítorí ti ṣe fún. Wọ́n ṣe fáwa náà, wọ́n sọ oríṣiríṣi fáwa náà tó jẹ́ pé bàbá ní ká bá gbàgbọ́ ọmọ gan ó tó bẹ́ẹ̀, ṣùgbọ́n kò sáwàwí. Àwọn kọ́ ló gbà mí ló gbọ́kàn mi là, àwọn náà kọ́ ló gbọ́kàn ẹ̀ là. Wọ́n lè lé ọ kúrò nínú Jésù. Tí wọ́n bá fẹ́ lé ọ wá yàgò fún wọn. Àwọn kan wà tó yẹ pé ò lè dúró tì kúrò nísọ wọn. Tó bá gbọ́n ọmọ ìjọ lọ́kàn, ò ní fẹ́ kúrò níbi tí wàhálà dé o. Torí náà Jésù náà bá ṣe níbi nílùú kan tí ń sin yín nílùú kan ẹ lọ́gbò míì tínú níbi ni tí òun rí inú ìjọ tó wà tí ò bá ti lè fara dà mọ́ kúrò lọ síbò míì. Àyè wà láti bá Ọlọ́run rìn. Òun ló dára jù o. Bí ìjọ mọ̀ tí Jésù bá ti mọ̀ ọ́, ó ti parí. Ìwọ tó mọ̀ kan torí wọn tó ń jalè, bá sọ pé bóyá nítorí ká ilé máa jà, èmi náà máa jà. Má bá wọn ṣe o. Ẹni tó lọ sọ́run rere, ó mọ̀ pé ó lọ ọ̀run rere o. Ìwọ̀n bá tá a ní sọ láti encourage ẹ̀yin tí wọ́n ti bẹ̀rẹ̀ sí kó láyà jẹ, tán bẹ̀rẹ̀ sí dà láàmú torí wípé ẹ ṣẹ̀ṣẹ̀ gbàgbọ́.
wọ́n fẹ́ máa sì yín darí. Àwọn ìyá àgbà kan wà ńbẹ̀ tó ń ṣì ọmọ ọlọ́mọ lọ́nà. Àwọn bàbá àgbà kan wà ńbẹ̀ tó ń ṣì ọmọ ọlọ́mọ darí. Wọ́n farawé wọn o. Tó bá rí i pé kò ràn ọ́ lọ́wọ́ bó ṣe ń sùn tó ń sọ ràn ọ́ lọ́wọ́ nú ẹ̀mí, ẹ yàgò fún wọn, ẹ fi wọ́n lẹ̀. Má jẹ́ wọn kó ọ láyà jẹ wọ́n, àwọn kọ́ ni Jésù tó gbọ́kàn ẹ là o. Ẹ bọ̀wọ̀ fáwọn èèyàn gidi, èèyàn Ọlọ́run gidi, ẹ bọ̀wọ̀ fún wọn, ẹ má ra àwọn èèyàn Ọlọ́run fín o. Ó lè mọ́ jọjú bíi tiwọn o. Ẹ má rí wọn ìránṣẹ́ Ọlọ́run, ẹ má rí wọn fín o. Àwọn èèyàn Ọlọ́run gidi wọ́n wà ńbẹ̀ o. Àwọn ọmọ Ọlọ́run wà ńbẹ̀ lọ́kùnrin lóbìnrin, ẹ má rí wọn fín o. Ẹ gba Ọlọ́run lè rán wọn sí yín o. Ẹ má rí wọn fín, ẹ má fara wé ẹnikẹ́ni, ẹ má wo Jésù gẹ́gẹ́ bá sọ olùpilẹ̀ṣẹ̀ àti alásìpé ìgbàgbọ́ wa. Ó ní ẹja máa wo Jésù náà, ọ̀kan náà lánàá, ọ̀kan náà lónìí, ọ̀kan náà títí ayé àìnípẹ̀kun. Jésù fẹ́ gbà ọ́ là o tó o bá ti dẹni ìgbàlà. Tẹ́ bá ti ń rí ádá lórí Golden Chance Media ní Abigator Christian Mission lórí YouTube, ẹ máa share àbórí Facebook, ẹ share ẹ jí káwọn èèyàn rí. Nígbà tá a kó trust fún yín kẹ́ máa hà ní orúkọ tèmi kò yí padà, olùṣọ́àgùtàn Michael Ọláníyì Rótìmí. Èmi ni ọmọ bàbá wòlíì tó ṣàgbà Jésù. Òpè tá a fi ń dààmú ọlọ́gbọ́n, ohun aláìlágbára tá a fi ń dààmú alágbára. Èmi náà ni láti Abigator Christian Mission. Ẹ rí i pé ẹ ṣe àwà fáwọn ènìyàn, Ọlọ́run yóò sì ṣe àwọn rere kan yín. Àlàáfíà fún yín o.